I used to walk through days like empty fields, nothing to touch, nothing to hold. Then you came in like the first break of spring, and suddenly I could feel the ground. Don't say much, but your hands speak volumes. The way you pour tea, the way you fold time. I watch you move through the kitchen that dust, and I think this is what I've been waiting for. Tell what you turn the season in me. Má bínú àná. Honestly, mi mọ̀ pé ń bọ̀. So, o fẹ́ sọ pé wọ́n sọ fún ẹ̀kọ́ tó máa bọ̀? Honestly. Kí ni mo ti ń sọ? Nígbà tó tẹ̀ ti fún mọ́mí ẹnìkan nínú kọ́kọ́rọ́ ilé ẹ̀, what do you expect? But ṣé nǹkan burúkú ni pé mo fún màmí ní kọ́kọ́rọ́ lé mi ni? Ṣé bí ìyá mi ni? Nǹkan tí mo dẹ̀ dílé nìyí lẹ́yìn Ọlọ́run, àwọn tún ni. So mi ò rò pé nǹkan tí mo ṣe yẹn ó pọ̀ jù fún màmí. Since tí mo ti sọ fún wọn tẹ́lẹ̀ pé kó máa kó ẹrù wọn bọ̀ bíbá, kó máa gbé pẹ̀lú mi. Tọ́ndẹ̀ ti ní àwọn prefer bí táwọn gbé yẹn. But Dr. Selim, ta ló ń ṣerú ẹ̀? Ó kàwé náà. Kí nìyẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀? Ó ní ṣe pẹ̀lú ẹ̀ o. Báwo ló ṣe máa fún mọ́mí ẹnìkan nínú kọ́kọ́rọ́ ilé ẹ̀? Wọ́n tún wá ń bọ̀ nìyẹn, wọ́n tún sọ fún anybody. Ṣé nǹkan tó ń sọ ni wípé tó bá jẹ́ pé màmá ẹ̀ ṣì wà láyé ni, o ò lè ṣe the same thing pẹ̀lú wọn? Ọlọ́run má jẹ́. Tí mo ti wà nílé ọkọ, màá wá gbé kọ́kọ́rọ́ ilé mi fún mọ́mí mi. Zainab, àbó ti gbàgbé ni. Gbàgbé kí ni? Nígbà tí mọ́mí ẹ̀ ṣì wà láyé, so ti gbàgbé wípé àtàárọ̀, àtọ̀sán, àtàlẹ́ wọ́n lè wọ bí láì sọ fún wa tẹ́lẹ̀. Àti wípé pàápàá jùlọ ìwọ fúnra rẹ̀ ṣó gbàgbé wípé àìmọye ìgbà ló máa ń lọ sọ́dọ̀ ìyá ẹ̀, ìyẹn mọ́mí ẹ̀, tó jẹ́ wípé gbogbo nǹkan tá bá jọ sọ́nù lé ń bí ló máa lọ ń download fún wọn. Zainab, má jẹ́ ká gba ọ̀rọ̀ ibẹ̀ nígbàgbọ́ ọtí. Ìbí ò jù bí, ìyá ò jù yá. Bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ìyá ẹ̀ nígbà tó wà láyé, bẹ́ẹ̀ náà lèmi náà nífẹ̀ẹ́ ìyá tèmi náà. Bó tilẹ̀ jẹ́ wípé ìfẹ́ tá a lá ní sí ìyá wa kò tó lé wa, òun àfẹ́ tí ó mú wa. Tó bá dẹ̀ rántí dáadáa Zainab, kí mọ́mí ẹ̀ tó ṣaláìsí, gbogbo wa tán bá wò pátá, àti tó tẹ́ mi lọ́rùn àti tí ò tẹ́ mi lọ́rùn ni mo máa ń fara mọ́. Ìyá tó dẹ́kun lẹ̀ tó jẹ́ tèmi tí ò tí ṣaláìsí, gbogbo wa tó bá wò pátá a máa jọ fara mọ́ náà ni o. Ìgbà wo ló ń padà? Mi ò mọ̀ o. Mi ò lè sọ pé gbà báyìí náà ń lọ o. Yàrá wọn ni mò ń lọ báyìí. Mo fẹ́ lọ bá wọn sọ̀rọ̀. Tí n bá bá wọn sọ̀rọ̀ tán bá ní àwọn máa padà sílé lénìí, fine. Tán bá dẹ̀ yarí tán láwọn ò tí lọ, kò sí nǹkan tá fẹ́ ṣe o. A máa fi wọ́n lẹ̀ náà ni. Àbí ẹ wá gbà mí, ṣé wọ́n ní kéèyàn mú ìyá ẹ̀ lọ́rẹ̀ẹ́ ni? Èmi rèé látilẹ̀, mi ń kọ́ rẹ̀. Ṣé mo wá ní nẹ́ni tí màá máa fọ̀rọ̀ mi lọ ni? Ṣèbí torí ẹ̀ ni mo ṣe ń fọ̀rọ̀ mi lọ màámi. Tẹ́ni tí ń bá dẹ̀ ṣẹlẹ̀ nínú ilé wa, mo máa ń lọ sọ́dọ̀ wọn, mo máa fi ń tó wọn létí. Àmọ́ bá ṣe ń gbọ́rọ̀ ilé wa lọ bá àwọn ìyá wa, ó dàbí pé nǹkan tí ò dá ní o. Torí nígbà tí mo wà nílé Jàmáà, nǹkan tóun náà máa ń complain pa ènìyàn. Títí tí màmí fi ní kí n kẹ́rù kúrò nílé Jàmáà kí wọ́n á fẹ́ Dr. Selim. Àwọn Yorùbá ní tí yóò bá ti tọ́lé ọkọ méjì wò, ìyẹn ò ní mèyí tó dáa. Ó ti wá yé mi dáadáa báyìí. Táǹwá, ṣó ti ṣe tán?
Bẹ́ẹ̀ ni, mọ́mí. What is the time? Wàá tẹ̀lé dádì ẹ̀, màá ní kó drop ẹ sí school. No, I don't want to follow him. It's just for today. Jọ ọkọ mi. O ṣáà mọ̀ pé à ń lọ sọ́dọ̀ dádì ẹ̀ lọ́la. So from next week, dádì ẹ̀ máa gbé ẹ lọ sí school. Okay, ma. O ṣé ọkọ mi. I don't want that grandma to see you. Ilẹ̀kùn tì, oníkere fẹ́ kàn kere. Ilẹ̀kùn tì, àsùnfọ́fọ́ ní ti fọ́n. Gbogbo etí tó ń bẹ nínú ilé yìí kẹ́sùn lọ. Olórí ẹgbẹ́ o, olórí ẹgbẹ́ o, olórí ẹgbẹ́ o. Ọmọ awo ló ń kọlẹ̀kùn, ọlọ́nà ló ń tọ̀ ọ́. Ẹ jẹ́ kọ́mọ lọ́nà ó wọlé. Ojúọlápé, òní ò ń sọjọ́ pàdé, kí ló wá dé tó fi pè pàdé pàjáwìrì? Olórí, ẹ má bínú, ohun tí mo pè yín fún mi ìfẹ́ sọ létí àwọn ọmọ ẹgbẹ́ tó kù ni, ìdí nù tí mo fi pè yín. Ó dáa náà Ojúọlápé, èmi ló dé, kí ló ṣẹlẹ̀? Ẹ ṣeun olórí, àwọn Yorùbá ní tí ò bá nídìí obìnrin ò jẹ́ kú mólú. Bẹ́ẹ̀ ni. Ẹ wò ó olórí, torí ọmọ mi mo tún ṣe pè yín o, lórí àìrọ́mọ bí òun àtìyàwó ẹ̀. Ẹ dákun olórí, ṣé kò sí nǹkan tẹ́ lè bá mi ṣe sí ni? Bó tiẹ̀ jọ ọmọ ẹyọ kan kóun náà lè ní láyé. Ẹ̀yin àgbà náà lẹ ní bíná bá kú á fẹ́rú gbojú, bọ́gẹ̀dẹ̀ bá kú á fi ọmọ rẹ̀ rọ́pò, bẹ́lẹ́ fún bá sì kú ọmọ rẹ̀ ní òjògùn ẹ̀fún. Olórí, bọ́mọ mi bá kú ta ni ó bu yẹ̀pẹ̀ sí sàárè rẹ̀? Ojúọlápé, ó rò pé a ti sọ̀rọ̀ ẹ tẹ́lẹ̀, a sì ti fẹnu ẹ̀ kò síbì kan. Kí ló tún wá dé tó tún kàwé rẹ̀yìn? Sọ ọ rántí ọmọ kó àgbúrò dalẹ̀ tó o bá ilé tú ọmọ rẹ níbi tá a so mọ́, sọ ọ ti ṣe tán láti fẹ̀mí ẹ̀ di. Olórí, yéye ọmọ ní gbọmọ, ẹ dákun ẹ gbà mí, ó tiẹ̀ jẹ́ yọkan. Ojúọlápé, a tún mọ ríra nípàdé tí ń bọ̀. Tó bá jẹ́ nítorí ọ̀rọ̀ kan tá à ń sọ yìí náà ni, kò sí nǹkan tá a lè ṣe lórí rẹ o. Ọmọ rẹ ò gbúdọ̀ bímọ, ó déwò. Olórí. Màámi. 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 Selim. Ẹ pẹ̀lẹ́ mọ́, ṣé ẹ sùn dáadáa? Mo sùn dáadáa, ó ṣeun ọkọ mi. Bóò ni, ẹ̀yin náà kọ́? Bẹ́ẹ̀ ni àwa náà sùn dáadáa. Àǹdẹ́ mo ní kí n béèrè lọ́wọ́ yín pé ṣé kí n gbé yín dání? Àbí báwo? Kí n tó máa lọ sí hospital. Ẹ mọ̀ pé à ń lọ ibi iṣẹ́, ǹdẹ̀ ń táwọn náà lọ sí school. Ẹ̀yin nìkan dẹ̀ ní lè dádúró sílé. Ìyàwó ẹ̀ ń kọ́? Sóun náà fi mí lẹ́nu ilé yìí, agbábíṣẹ́ lọ. Ta gan-an ní ṣiṣẹ́ fún? Màámi ẹni Friday, ẹni ò ń ṣe weekend. Ẹ̀dẹ̀ mọ̀ pé a máa lọ síbi iṣẹ́ lẹ́ni Friday. Ẹ̀yin náà bá ti sọ wíwá yín, ẹ̀ bá ti sọ di weekend. Ìyàwó mi mi lè sọ fún kó má lọ ibi iṣẹ́. Èmi kọ́ mò ń san sálárì ẹ̀. And in fact, tán bá tiẹ̀ ní ta ló yẹ kó dúró kó má lọ ibi iṣẹ́ lè nítorí tiyín. Kì í ṣe ìyàwó mi, èmi ni. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé yẹn ò possible. Àbí ẹ mọ̀ pé kò lè ṣeé ṣe tí ò bá sí dókítà ní ilé ìwòsàn. Gbogbo àwọn tán gbé wá síbẹ̀ fún ìtọ́jú, ẹ mọ̀ kan tó lè ṣẹlẹ̀ sí wọn. Ọ̀dà, o lè mọ́ ọ lọ. Nígbà tí bá ṣetán tí mo fẹ́ máa lọ, tó bá máa fi di bí ọwọ́ aago 10, máa padà sílé. Nígbà tí mo ti ní kọ́kọ́rọ́ tèmi lọ́wọ́. Ọ̀rẹ́ mọ̀, tí n bá ti dénú mọ́tò ń sìn máa transfer owó sí yín. Ó da ọkọ mi, àbùdí ń tolókun, Ọlọ́run á máa bá àbùkún ọ, kẹ́ ẹ yáṣẹ́ o. Ó rí aláìmọ̀kan, gbogbo àwọn tó ń tọ́jú nílé ìwòsàn, sọ̀rọ̀ pé agbára rẹ ni, bí ò bá wá yí ọ, iṣẹ́ wa ni. Táwa, I don't want you to see me as a bad person. Dídá padà tí mo ní kán dá padà sọ́dọ̀ bàbá ẹ̀ nítorí tiẹ̀ náà ni. Ó ní àwọn challenges kan tèmi àti mọ́mí ẹ̀ tá ń fèsì lọ́wọ́ bá. A dẹ̀ fẹ́ kó wá fẹ́ tẹ̀. So tó bá bí ẹnu, we are sorry, má bínú. Táwa.
Ìyá Mary, dákun mo bẹ̀ ọ́. Ọmọ mi ló pè láàárọ̀ yìí. Ó lóun nílò mi pé òun bá ń ṣe àwọn nǹkan kan lọ́dọ̀ òun. Kì í sì ṣe ìrìn àjò tí ń sáré lọ kán mo tí ń padà dé bá. Torí rẹ̀ mo fi ní pé kí n pè ọ́ kí n sọ fún ọ. Mo sì fẹ́ fi kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù mi sọ́wọ́ rẹ̀. Gbogbo ìgbà bá ti wọ́jà tó wá sí ṣọ́ọ̀bù. Dákun ìyá ọkọ mi yóò bá ń dáa fún ọ. Bá ń sí ṣọ́ọ̀bù tèmi náà. Ó tó wá di pé owó kọ́sítọ́mọ̀ mi ó wá padà sọ́dọ̀ ìyá Kàbírù àbọ̀mọ̀. Kò sí problem. Ẹ̀rù tiẹ̀ ti kọ́kọ́ bà mí. Mo rò pé nǹkan mi lè fẹ́ sọ fún mi ni. Ó sí ọlọ́ọ̀bá ń tún tiẹ̀ náà sí. Iye ò ń ṣe nǹkan kan jàre. A jọ wà fúnra wa náà ni. Tó bá jẹ́ mi náà ni mi ò sí around. Ṣé inú lè ṣerú ẹ̀ fún mi ni? Báwo ni? Mo wá pàṣà. Please have your seat. Ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ discuss pẹ̀lú ẹ, but kò kí ń ṣe ọ̀rọ̀ ibi iṣẹ́ and ó dẹ̀ wà important. Kí nìyẹn? Mo máa ní ìdìrànlọ́wọ́ ẹ. Mọ́mí táwọn á pè mí lánàá. Ó lóun mú táwọn padà bọ̀ wá bá mi. Jamal, báwo nìyẹn ṣe possible? Ìyá táwọn á fẹ́ dá táwọn á padà sọ́dọ̀ ẹ̀. Bíi ti báwo? Kí ni plan ẹ̀? Well, according to her, ó ní táwọn ò jẹ́ kóun gbádùn, kò jẹ́ kóun rí mú mi. Ó ní ojoojúmọ́ ló fi ń pariwo dádì dádì dádì. Àwọn látìgbà tó ti mú lọ, mi ò bá jà sọ́mọ. Mi ò dé ever pè rí pé bóyá kó bá mọ́ ọmọ mi or something. Òun ló decide fúnra rẹ̀ pé òun fẹ́ dá padà wálé. Ó dẹ̀ believe ẹ̀. Obìnrin pẹ̀lẹ́tẹ̀. Anyways, kí ló fẹ́ kí n ṣe? Mo ti pe màámi. Tó bá dìrọ̀lẹ́ máa lọ gbé wọn wá sílé. Èmi àti wọn ti sọ̀rọ̀ látànà. So mo ti jẹ́ kó máa pa máa dúró títàn wá tí màá fi ti China dé. But mi fẹ́ kó jẹ́ pé àwọn nìkan náà máa wà nílé all the time. Inú mi á dùn tó bá lè máa bá mi check on them. Bóyá lóòrèkóòrè. Tó bá lè ṣe fún mi, inú mi á dùn gan. Please. Jamal, kò sí àní-àní. Ìyá táwọn wá ọ̀nà tó máa fi padà sílé ẹ̀ ni. No now. Ṣebí wọn náà mọ̀ pé ó ti remarry. Ó ti lọ́kọ mi now. So báwo ló ṣe kàn máa decide láti fi ilé ọkọ ẹ̀ lẹ̀ tó máa padà sọ́dọ̀ ọkọ àárọ̀? Ó gbà mí gbọ́ àbí? Làbákẹ́, ìyẹn ò lè ṣẹlẹ̀. Okay, ká máa wò bọ̀. But Jamal, ìgbà wo ló fẹ́ sọ fún mi? Nípa kí nìyẹn? Nípa Ọdúnọlá. Sórí ọ̀rọ̀ ti tọdún ọlá yẹn, ìtì ọ̀gẹ̀dẹ̀ ni. Kò tó nǹkan tá máa yọ àdábẹ́ rárá. Mo kàn ń lo ọdún ọlá láti jẹ́ kí Madam Àmọ̀kẹ́, ìyẹn mọ́mì ẹ̀, mo kàn ń lò láti jẹ́ kí wọ́n ṣì wà pẹ̀lú wa ní ilé iṣẹ́ yìí. Ara àwọn nǹkan tí mo ní máa jẹ́ kó yé ni wípé sórí àwọn client tí ó ń bá wa ra ọjà lẹ́nu ọjọ́ mẹ́ta tó ń bá wa ra ọjà dáadáa, má jẹ́ kó yé lẹ́nu wípé iṣẹ́ ọwọ́ Madam Àmọ̀kẹ́ ni. Àtọ̀dọ̀ Madam Àmọ̀kẹ́ náà ti ń wá. Àwọn náà ń tì wọ́n wá. Àwọn náà recommend wá fún wọn. Mo dẹ̀ mọ̀ plan Madam Àmọ̀kẹ́. Mo mọ ìdí tó fi ń ṣe nǹkan tó ń ṣe. Wọ́n rò wípé tí iléeṣẹ́ mi tó bá gbòòrò jù báyìí lọ, ó ṣeé ṣe kí àwọn partner pẹ̀lú wa. Ó dẹ̀ ṣeé ṣe kí wọ́n link mi àti ọmọ wọn, ìyẹn Ọdúnọlá, ká fẹ́ra wa. Ìdí nìyẹn tán ṣe employ Ọdúnọlá sí company wọn. Initially, Ọdúnọlá ò bá wọn ṣiṣẹ́. Ọ̀tọ̀ ní nǹkan tó ń ṣe. But wọ́n fẹ́ good relationship àti deep connections láàrin mi àti Ọdúnọlá. Náà ṣe employ Ọdúnọlá. So ẹni tó yẹ kó máa rán wá sí company wa láti máa wá represent wọn ò ní rán yẹn wá mọ́. Ọdúnọlá ni màá rán wá sí. But mo ti jẹ́ kó yé Ọdúnọlá wípé in any transactions tá bá fẹ́ carry out ní company yìí or any form of businesses, ó gbọ́dọ̀ kọ́kọ́ wá láti ọ̀dọ̀ manager. So má jẹ́ kó yà ẹ́ lẹ́nu tó bá ń rí Ọdúnọlá often and often ní company yìí. So ṣó máa fẹ́ ni? No, Làbákẹ́, don't get it twisted.
má ṣì mí gbọ́, no feelings attached. I promise you, business ló pa á pọ̀. but òun ò wá níwàá bísínẹ́sì náà. Oh, well, tó bá kọ̀ tí ò jáwọ́, ìyá ẹ̀ ni mo ń bá dòwò pọ̀. So, I think I have to face her mother. Àkọ́kọ́ Ọdúnọlá, now ìyá ọmọ ẹ̀. What are you saying? Làbákẹ́. Obìnrin pẹ̀lú wàhálà. Tó bá jẹ́ pé ó ṣeé ṣe ni. Is it not better kí n kúkú fẹ́ ìyàwó mi padà? Kí n kúkú mọ̀ wípé èṣù tá ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́. Ó sàn ju áńgẹ́lì tí mi ti ẹ̀ mọ̀ kankan pa ẹ lọ. Àmọ́ Yorùbá ní aṣọ òbọ́mọ yẹ mọ́. Ọmọ yẹn ti rìn ìhòòhò wọjà. Ìyàwó tá ń pọ́nlé ó ti lọ lọ́kọ mi. Tí n bá tiẹ̀ wá rò pé òkè mo ti ṣe tán, mo fẹ́ fẹ́ ìyàwó mi, dájúdájú kò kí n ṣe Ọdúnọlá ni màá fẹ́. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí mi ò rò pé mo lè win. Ọmọ kọ́sítọ́mà wa àti ìyá ọmọ ẹ̀. Látọdún yìí tí mo ti ń dúró de Jamal kó sọ̀rọ̀, mo kàn ń waste time ara mi ni. Ìyá táwọn wá ń lo ọgbọ́n láti padà wá sílé ọkọ àárọ̀. ṣé mo ti wá sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ báyìí nínú ọmọ 9 wọ́n sì pa wọ́n kó ẹyọ kan ṣoṣo torí mo kọ̀ láti gba ipò ìyá mi nínú ẹgbẹ́. Lẹ́yìn tí mo gbà náà ńkọ́ láti darapọ̀ mẹ́gbẹ́ torí mi tún fẹ́ kọ́pẹ́ ẹyọ kan ṣoṣo tó kù ńlẹ̀. Wọ́n ṣèlérí fún mi, wọ́n ní gbogbo ohun tọ́mọ náà dì láyé àwọn ń ṣe é fún un. Mo sì béèrè lọ́wọ́ ọmọ mi, mo ní Selim, bó o bá dàgbà kí ló wọ̀n kó dà láyé? Ọmọ mi ní bóun bá dàgbà òun fẹ́ máa ṣiṣẹ́ dókítà. Àwọn ẹgbẹ́ sì múlẹ̀ rí wọn ṣẹ. Ọmọ mi di dókítà lóòótọ́, láì mọ̀ wípé ọmọ mi náà ní ẹ̀jẹ̀ tí ó padà jẹ́. Àwọn Yorùbá sì ní bíná bá kú á ferú bojú, bọ́gẹ̀dẹ̀ bá kú á fọmọ rẹ̀ rọ́pò. Bí Selim bá kú, ta ni ó máa wá jẹ́ orúkọ rẹ̀? Kí wá láǹfààní ẹgbẹ́ tí mo darapọ̀ mọ́? Òòṣà bó lè gbè mí, ṣe mí bó ṣe bá mi. Ẹ ṣé màmí. Kí mo wá fẹ́ sí? Iṣẹ́ ọmọ náà là ń ṣe. Bí n bá kọ̀ jálẹ̀ tí mo ní ìní ṣe, ta ni ó sì? Ẹ pẹ́ fún wa mọ̀. Àmì o, àtiwọ́ náà kọ́ mi. Wọ́n sì ní ìwọ kọ́ ló ní kí Zainab wọn mú táwọn abọ̀. Wàláì mo fọlọ́run búra. Ẹ mọ̀ pé mi lè parọ́ fún yín. Látìgbà tí Zainab ti kúrò nílé mi ò tí ever pé lọ́jọ́ kan rí pé kó bá ń gbọ́mọ mi or bóyá mo wá ń bàjà lórí ọmọ or anything. Ó dà, ọkùnrin tó fi ń tọrọ ọkùnrin ni ó bá já àwọn ọkùnrin míì ni ariwo bí wọ́n ṣe gbọmọ lọ́wọ́ ìyá rẹ̀ wọ́n máa pàkà. Ṣe mọ̀ nígbà míì ká fi agídí gba ọmọ kó lọ́wọ́ ìyá ẹ̀ tó bá ti kú òun lé wa, ìyẹn kọ́ ni solution. Àti wípé kí ọkùnrin tó rò pé òun fẹ́ bá ìyá ọmọ ẹ̀ jà pé òun fẹ́ gbọmọ lọ́wọ́ ẹ̀, bàbá ọmọ fúnra ẹ̀ ti gbọ́dọ̀ ṣe àwọn ètò kan kalẹ̀ láti tọ́jú ọmọ yẹn tó bá gbà lọ́wọ́ yẹ. Ẹlẹ́ẹ̀kejì, gẹ́gẹ́ bí bàbá, nígbà tí ìwà àtọmọ yẹn jọ ń gbé pẹ̀lú ìyá ẹ̀, ìhà wo ló kọ́ sọ́mọ yẹn àti wípé ìhà wo gan-an lọmọ náà kọ́ sí ẹ̀. Gẹ́gẹ́ bí bàbá, ṣé ọmọ náà máa ń bá ẹ sọ̀rọ̀ dáadáa? Ṣé ìwọ náà máa ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀? Ṣé ẹjọ́ máa ń ṣeré? Ṣó nífẹ̀ẹ́? Ṣé ìwọ náà nífẹ̀ẹ́? Ṣé tán bá mú ìyá ẹ̀ àti ìwọ tó jẹ́ bàbá ẹ̀, tán bá mú yín kalẹ̀, tán bá ní kí ọmọ yẹn mú ẹnìkan, ṣé ọmọ yẹn lè tọ́ka sí ẹ gẹ́gẹ́ bí bàbá tó nífẹ̀ẹ́? Èyí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ pàpàǹbarì ni wípé ṣé tí ìyá ọmọ bá ń lọ tó bá ní fi ọmọ mi sílẹ̀, má mú ọmọ mi lọ, ìjẹ́ inú ọmọ gan á dùn láti dúró tiẹ̀ gẹ́gẹ́ bí bàbá? Àbí
ọmọ ò tiẹ̀ lè bá ẹ gbé rárá. Bóyá ọkùnrin tó fẹ́ ìyàwó ẹ̀ gan-an bóyá ó sàn ju ìwọ tó bímọ lọ. Kó má lọ jẹ́ wípé tí ọmọ bá débi tí wọ́n ń gbé lọ, á padà lọ mú bàbá ní bàbá, á fi ṣe bàbá. Tẹ́yìn náà bá notice dáadáa, ẹ máa rí pé nígbà tó mú tàwọn wá lọ, ó láwọn ìbéèrè kan tí mo bèèrè mi. Mo ní Jàmá, ǹjẹ́ mo ti ṣe tán láti fẹ́ ìyàwó mi? Ǹjẹ́ mo rí àyè láti máa tọ́jú ọmọ mi tí n bá gbà padà? Ìgbà tí mo dẹ̀ ti gbé plan kan síwájú lórí business tí mo fẹ́ bẹ̀rẹ̀ ńgbà yẹn, tí mo rí pé tí n bá gba tàwọn padà pẹ̀lú agídí, màá kàn fìyà jọmọ yẹn ni. Mi ò lè rí àyè láti mójútó bí ìyá ẹ̀ ṣe máa mójútó. Ìyẹn ni mo wá wò pé wò, jẹ́ kí n fi sọ́dọ̀ ìyá ẹ̀. Ìyá á máa tọ́jú ẹ̀. Ńgbò bá dẹ̀ yá, á padà wálé. Àmọ́ o, láti ìgbà tó ti mú lọ, gbogbo bùkátà lórí ọmọ yẹn tó jẹ́ ẹ̀tọ́ tèmi bí bàbá sí, mi ò fi ṣeré o. Gbogbo tó yẹ kí n ṣe pátá lórí ọmọ yẹn ni mò ń ṣe. Látorí owó iléèwé ẹ̀ títí kan aṣọ tó ń wọ̀, weekly allowance lọ́sọ̀ọ̀sẹ̀ ni mo send owó sí in case tó bá fẹ́ ra nǹkan. Ọmọ ọlọ́gbọ́n ni ọ́, ó sì jẹ́ kíkanjú ọkùnrin. Ọlọ́run wá ní paná làákàyè rẹ̀. Àmín mà. Báwo ni iṣẹ́? It was great. Báwo ni ìwọ ńkọ́? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ojú ẹ tí mò ń wò yìí, ó dàbí ẹni pé ó ní nǹkan tó fẹ́ sọ fún mi. Bẹ́ẹ̀ ni Selim, ó ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Nǹkan tá dẹ̀ ti sọ tẹ́lẹ̀ ni. Kí ni nǹkan náà? Promise mi pé tí n bá sọ fún ẹ, kò ní bí ẹnu. Okay, I promise. Sọ̀rọ̀ náà. Selim, Mo wà pẹ̀lú ẹ. jọ ṣó ṣeé ṣe ká má sọ plan wa fún mọ́mì mọ́. Our plan? Like, kí ló mean? Mi ò get the question dáadáa. Mo mean gbogbo nǹkan tá a bá fẹ́ máa ṣe nínú ilé yìí kó jẹ́ láàrin èmi àti ẹnìkan. Má jẹ́ ká fọ̀rọ̀ wa lọ fámílì kankan mọ́. Torí ó dàbí ẹni pé bá ṣe ń rojú ara wa fáwọn ìyá wa, kàkà kó tún nǹkan ṣe, ó kàn ba nǹkan jẹ́ ni. Ọkàn wa ò balẹ̀. Jẹ́ ká fọ̀rọ̀ wa mọ́ Ọlọ́run. Ká dẹ̀ mójútó ọ̀rọ̀ àìrọ́mọbí wa fún ara wa. Má jẹ́ ká fi lọ ẹbí kankan mọ́. Jọ, báwo ló ṣe rò pé yẹn máa possible? Selim, Yes now. Ó mọ̀ pé yẹn ò lè ṣeé ṣe now. Mo mọ̀ pé mami ló ń bá wí o. Gbogbo òwe tó ń pa àtàsàmọ̀ tó ń pa. Ó dẹ̀ yé mi. So yeah, because mo mọ̀ pé ẹ̀yin méjèèjì sí ní in good time. Àmọ́ jẹ́ kí n sọ nìkan fún ẹ. Níwọ̀n bàbá tí màmí bá ṣe wà láyé tó wà lórí ilẹ̀ èpè yìí, kò sí nǹkan tá a lè ṣe sí o. Mi ì dẹ̀ lè fi nǹkan kan pamọ́ fún màmí. Bí ìwọ náà ò ṣe lè fi nǹkan pamọ́ fún yẹ nígbà tó wà láyé. but Selim, èmi ti kẹ́kọ̀ọ́ tèmi. Èmi rò pé tí bá sọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé mi fún màmí, bí ó máa ràn mí lọ́wọ́ ni. Lẹ́yìn ikú màmí ni mo tó mọ̀ pé èmi ni mo fọwọ́ ara mi léra mi kúrò ní ọ̀dọ̀ ọkọ àárọ̀ mi. Ká wá ní mo mọ̀ pé mò ń balẹ̀ ara mi jẹ́ ni. Ṣé nǹkan tó ń sọ sí ni wípé o regret kó fẹ́ mi? Kí là ń sọ kí ló ń sọ? Wo, mo mọ̀ pé ò ní gbọ́. Even tí bá ń sọ nígbàgbà, ò ní gbọ́. Kò dẹ̀ sí wàhálà. Mo dúpẹ́ lọ́wọ́ mọ́mì ẹ̀. Tọ́ni kò sọ fún mi pé kí n dọ́mọ mi padà. At least ọmọ mi á sèwù níbi tó ń lọ. Kì í dẹ̀ ṣẹjọ́ yín. Tí bá ń ṣe màmí tó dá gbogbo ẹlẹ́tọ̀ tọ́gbọ̀ òun lọ. Jọ, ṣé o wá ń pe màmí lájẹ ni? Ìyá Jàmá, I used to walk níbo màmí wà lọ? days Ń that bẹ́nu didn't kísínì o. feel Mo ní ń bọ́ ọmọ mi sóúnjẹ kó tó dé ni. nothing to touch, Mo ń bẹ́ hàn yín. nothing to hold. Mo ní ń sáré bọ́ ọmọ mi sóúnjẹ kó tó dé ni. Then you came Kò sí wàhálà mọ́. Ẹ kúṣẹ́. the first break. Ọlọ́run kúkú tiẹ̀ ṣe. Ẹ ń ṣàlejò. Àti ọ̀tún àtòsí inú ilé ilẹ̀ ti mọ̀. Feel the ground. Zainab ń pè. Don't say much, Bóyá wọ́n ti fẹ́ débi. but your hands Hello? speak for Okay, tó bá ti dé junction yẹn, the way you turn by pull the right. me.
then máa bọ̀ straight wàá rí estate kan níwájú ẹ̀ wọ́n kọ ara lámọ̀ estate sí ara gate yẹn then tó bá ti déwájú àwọn security kíní pass tí mo send sí ẹ ní WhatsApp yẹn kó fi hàn wọ́n á ti mọ̀ pé mi ni then tó bá ti wọnú gate ṣá máa bọ̀ straight má yà anywhere wàá rí mi níwájú ta tí mo dúró síwájú White House kan. Alright. Bàbá ẹ̀ ti ń gbénu estate. Tanwa, kí ló ṣẹlẹ̀? Are you not happy to see your dad? Of course, I'm happy. Why tí náà wá dùn? I just wanted to go back to the house. They are wicked. Tanwa, kò lè yé ẹ. Can't you say sorry to daddy? Tanwa, tí n bá ṣe sorry fún daddy ẹ ní 1000 times, kò yí nǹkan kan padà. Kí lẹ ṣe fún wọn? Mo kúrò nílé daddy ẹ láì sọ fún. Why? Torí pé màmí ní kì í ṣe bẹ́ẹ̀. But she's dead. Yes, èmi náà dẹ̀ regret decision mi, but sorry ò lè fix ẹ. God will help you. Amen. Ó ṣé ọkọ mi. Ìyá tá à ń wá ládùúgbò gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ kí ìyá rẹ̀ tó kú ó sì pàpà jẹ́ kí ìyá rẹ̀ ó dalé rẹ̀ rú. Mo tiẹ̀ tún gbọ́ pé ilé ọkọ tó kú lọ kò tíì sábíamọ́ ń bẹ̀ láti bí ọdún 3 tó ti kúrò nílé ọmọ mi. Ó dàbí pé àwọn náà dé. My love, how are you? I am fine. I miss you a lot, Daddy. I miss you so much, my love. Kí ló ń ṣe wọ́n tán dá dúró? What happened to your mom? She's not happy. Daddy, please, can you forgive Mommy? Jẹ́ ká lọ sínú ilé. Grandma is in the kitchen. She's waiting for you. Ṣé máa dáríjì Mommy? Yes, I will forgive your mom. But you have to go inside first. So that èmi àti Mami á lè sọ̀rọ̀. Okay, sir. O kàn lè dúró síbẹ̀ yẹn náà. O lè má bọ́nú ilé tó bá mind. Ṣá lè sọ̀rọ̀. Ìdí nìyẹn tí mo ṣe ní kó má bọ́nú ilé. Àbí àṣà lè dúró sínú òrùn ká máa sọ̀rọ̀. Ta ló wà lé pẹ̀lú ẹ? Màámi. Mo mọ bí mo ṣe lè wojú wọn o, torí mo mọ̀ pé wọ́n bínú sí mi. Then ṣá lè wá bì kan ká jókòó ká sọ̀rọ̀. Ìyẹn bẹ́tà. Ṣé ìyá rẹ̀ ò sáà mọ́ ọ̀nà? No, Grandma. Nobody beats me. Ó dáa báwọn. Torí tẹ́nikẹ́ni bá fọ́ ọkọ ọmọ mi, ọlọ́pàá ní ìkó gbogbo wọn. Grandma, ṣé mọ pólísì ni? Mọ̀ wọ ọmọ ẹ̀. Kódà mo mọ sójà. Àtìgbà tí mo ti mú Tànwá délé ọkọ mi, inú ò dùn. Mi ò mọ wáyé tí ò ṣe gba ọkọ mi bí bàbá ẹ̀. Kò sí nǹkan tí Sẹ́límù ò tíì ṣe fún Tànwá kó gba òun bí bàbá. But Tànwá stubborn, kò like ọkọ mi rárá. Ìdí nìyẹn tí mo ṣe ní kí n dá padà wá sọ́dọ̀ ẹ̀. So that màá lè ní fọkànbalẹ̀ nílé ọkọ mi. So, bá mi tọ́jú ọmọ mi o. Ìwọ náà mọ̀ pé mi ò fọjọ́ kan má tọ́jú ọmọ mi. Tí girlfriend ẹ̀ ò bá wà comfortable pẹ̀lú ẹ̀ ńkọ́? Látìgbà tó ti lọ kò sẹ́nibọ́dì. Kàkà tí máa fi máa lé obìnrin ká. Mo kàn lo opportunity yẹn láti focus lórí business mi. And adúpẹ́ f'Ọlọ́run, we are doing fine. Congrats. Thank you. And pẹ̀lẹ́ ti mọ́mì. Mi ò ní opportunity láti gbà yẹn láti kẹ́ dáadáa. Pẹ̀lẹ́, Ọlọ́run fọ̀run kẹ́ wọn. Àmín, thank you. Then tó bá délé, bá mi kí ọkọ ẹ̀. Kó dẹ̀ bá mi sọ fún pé kó má bínú sí Tànwá fún gbogbo troubles tó ti kọ́ sí yín láti bí ọdún 3 tó ti ń bá yín gbé. Ẹ má bínú sí. Ọmọdé ni tó kàn nífẹ̀ẹ́ bàbá ẹ̀. But ó ti wà okay now. So kí ló ń delay ẹ̀? Mo kàn take time mi ni. Ò ń take time ẹ̀. Àbẹ̀rù ń bá ẹ̀. O ò fẹ́ wàhálà obìnrin mọ́.
You know what? Jẹ́ ká fi yẹn lẹ̀. Kí ni plan ẹ lórí bó ṣe máa wá wo tán wa? Anytime ni mo lè wá o, tó bá tẹ́ lọ́rùn. It's fine. Mo ń lọ sí China ní ọjọ́ Monday and ó máa pẹ́ mi díẹ̀. Màá lò tó oṣù kan kí n tó dé. Although mo ti bá màmí sọ̀rọ̀. Wọ́n máa wà pẹ̀lú táwọn wá títí màá fi dé. Omi ìpè tí bá wò tán wá, màá sì bá mọ́mì bẹ̀. Zainab, màámi ò bínú sí ẹ o. Látìgbà tó ti lọ, wọn ò bínú sí ẹ. Tán bá bínú sí ẹ ni, wọn á ti ní ká máa jà sọ́mọ. So ìdí nìyẹn tí wàá fi mọ̀ pé wọn ò bínú sí ẹ. So even gan látìgbà yẹn títí dèní, wọ́n sì máa ń jí ọ̀rọ̀ ẹlẹ́nu. So mi ò mọ̀ wà tó ṣe ń sá fún wọn. Kò ń ṣe pé bí àmọ̀ ń sá fún wọn o, mo kò mọ bí mo ṣe fẹ́ wojú wọn ni, torí mo ṣẹ̀ wọ́n gan. Mi ì bá ní kó rí wọn kó tó lọ. Then ọkùnrin á lè balẹ̀ anytime tó bá ń bọ̀ wá wo táwọn wá. But jọ ń torí Ọlọ́run Jamal, kí tó lọ bá mọ́mì ẹ̀, mo fẹ́ kó dáríjì mi, kó dẹ̀ dáríjì màámi. Mo mọ̀ pé ẹ̀bẹ̀ tí mo bẹ̀ yìí ó ti pẹ́ jù, but jọ ṣàdáríjì wá. Zainab, mo ti dáríjì ẹ tipẹ́tipẹ́. Ọlọ́run ọba ló ní ìdáríjì lọ́dọ̀. À ń ṣe lọ́hùn, à ń bẹ̀, ó dẹ̀ ń dáríjì wa. So ta lè mi lásán tí mi ò ní dáríjì ẹni tó ṣẹ̀ mí. Àti pé èmi ò rí pé bóyá ó ṣẹ̀ mí o. Mo rí bí kádàrá ni, àmúwọ́ Ọlọ́run ni. Mo dẹ̀ ti gbà á. Torí àwọn Yorùbá ní ẹni tí ò gbà kádàrá, á gbà kodoro. Mo dẹ̀ dúpẹ́ pé kìí ṣe kodoro ni mo gbà. Kádàrá lásán ni. Ọlọ́run dẹ̀ fi kádàrá yẹn, ó tún fi bless mi ní. Ilé ọba tó jó, ẹwà ló bù sí. Èmi náà ti kẹ́kọ̀ọ́ látara nǹkan tó ṣẹlẹ̀. Nínú ìrírí, òun la ti ń kẹ́kọ̀ọ́. Ó dáa ká máa kẹ́kọ̀ọ́ láti ara àṣìṣe wa. Ó tọ́ ló sọ. So ṣé wàá rí màámi kó tó lọ? Bẹ́ẹ̀ ni. Ok, jẹ́ ká lọ. Àbò orúnkún. Yes, Grandma. Ó yá dìde ńlẹ̀ máa bọ̀ yín ara bàárẹ̀. Làbákẹ́ tí ẹ̀ ń kọ́, ṣẹ́ṣin ríra yín. Mánéjà mi ni Làbákẹ́ ń sìn. Company mi ló ti ń ṣiṣẹ́ ń sìn. Wow, but Làbákẹ́ láìkẹ́ náà. Why tó fẹ́? Ṣóun ló sọ fún ẹ bẹ́ẹ̀? Ó ti pẹ́ tí mo ti notice ẹ̀. Mo mọ̀ pé ó láìkẹ́ ẹ̀. Ó kàn jẹ́ pé nígbà yẹn orí mi ò pé. Mo ò fọgbọ́n ṣe. What do you mean? Kàkà tí máa fi jà fún nǹkan tó jẹ́ tèmi. Níṣe ni mo fílẹ̀ tí mo sá lọ. Mo sá torí kájá má bàa gé mi jẹ. Àmọ́ nísìn, ẹnu kìnìún ni mo ti bára mi. Wo gbogbo ìwé tó ń pa òye mi o. Nǹkan tí mo ṣàmọ̀ ni pé Làbákẹ́, mánéjà mi ní ìsìn, ọ̀dọ̀ mi ló ti ń ṣiṣẹ́. Because ní time tí àwọn olè gba owó lọ́wọ́ mi yẹn, Làbákẹ́ ni mo lọ bá. Òun ló mú mi lọ síbi kan tí wọ́n ti yá mi lówó, tí mo fi gbé business yẹn dìde padà. Mo dẹ̀ wò pé kí ni mo lè ṣe fún tí mo lè fi san ẹ̀sùn rẹ̀. Mo rò pé tí máa ní kí n fún lówó, ó máa ná tán. Iṣẹ́ tó dẹ̀ ń ṣe ń gbà yẹn, iṣẹ́ yẹn ò rí lè pé ẹ̀. Wọ́n rò pé okay, since tí máa fi lọ gba ara ta, kó wá manage business yẹn. In case tèmi bá sí nílé, torí mo máa ń travel gan. Then kí n kúkú háyà ẹ̀, kóun jẹ́ manager, kí n má kó owó wọlé lọ síta. That is why tí mo ṣe gba Làbákẹ́. And látìgbà tó ti ń bá mi ṣiṣẹ́, to be sincere, she's really trying. Kò tiẹ̀ gbé ti ọ̀rẹ́ or relationship kò gbé wọ̀. Tàbá wà lọ́fíìsì, ó ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe. And I appreciate her. Nǹkan tí mo mọ̀ ni pé Làbákẹ́ láìkẹ́ ẹ̀. Ìwọ lè máa wọ̀dọ̀ ẹ o. Ọkọ mi, Àkànjí mi, ọmọ Akémájà, jọ̀ọ́ mò ń bẹ̀ ẹ́ ni. Jẹ́ ká lọ ṣe tẹ́ẹ̀sì dókítà ní ká ṣe. You know I love you. Mi ì dẹ̀ fẹ́ fi ẹ́ sílẹ̀ ọkọ mi. Jọ̀ọ́ jẹ́ ká lọ ṣe. Tàbá wá débẹ̀, tán bá ní àtọ̀ mi sàn ńkọ́, ṣé o ní kẹ́rù ẹ kó máa lọ?
Kí ló dé tí màá ṣe fi ẹ́ sílẹ̀ nítorí kíni? For better for worse ni o. Bó ṣe wò mí yìí, mi ò níbi kankan tí mò ń lọ. Wò ó, ṣé kí n wá ṣèlérí fún ẹ? Kò sí nǹkan tí dókítà lè sọ. Mi ò ní ever fi ẹ́ sílẹ̀. A jọ máa kojú gbogbo ẹ̀ ni, a dẹ̀ jọ máa rẹ́yìn ẹ̀ ni. Tó bá dẹ̀ jẹ́ pé mi náà sọ wípé nǹkan ń ṣe, wọn ò pé ò lè ever fi mí sílẹ̀ láéláé. Of course mi lè fi ẹ́ lẹ̀. Ẹ̀rù kan bà mí ni. Ó ti mọ̀ra àwọn dókítà tó bá dé hospital nísìn tó bá test ẹ kò sí ká má rí nǹkan kan lára èèyàn. Má bẹ̀rù ọkọ mi, mo wà pẹ̀lú ẹ lọ́jọ́kọjọ́. Ok, mo ti gbọ́. Màá lọ ṣe test yẹn. Aww. Thank you so much. Ìgbàkúùgbà tó bá ti fẹ́ rọ́mọ rẹ̀, o láǹfààní láti wá wò. Okay ma, ẹ ṣé gan ma. Grandma, thank you. Ó yẹ kí Zainab ti pè mí pé òun ti délé náà. Mi ò dẹ̀ rí kó pè mí. I used to walk through days like empty fields, nothing to touch, nothing to hold. Then you came in like the first break of spring.